Ladies and gentlemen, Ladies and gentlemen. Àwọn tó jáde wọ́n lára àdìgbò owó fún àròlé àdélé gàdé túnjí òun ní bàbá ó ní fìlà gbogbooro sádẹ́bìsì. Owó ìyẹ́dẹ́ mi lásìwájú. Lábẹ́ àpapọ̀ owó ìyẹ́dẹ́ mi lásẹ̀yìn. Ọmọ bísí lẹ́kọ̀ọ́. Adébọ́lá ládìgbò owó àròlé àdélé gàdé túnjí òun ní bàbá ó ní fìlà gbogbooro.
can you adjust the window? Thank you, ma'am. Thank you very much. Same will be your own fortune too, by the grace of God. Marriage is an institution. Preventive rest your body, and then the book of Genesis, chapter number 2, that verse